Kí ló nǹkan tó mú gbogbo èrò wá mi báyìí lọ, kí ló ṣẹlẹ̀ gangan? Olórí Naomi ló ń fẹ́ ṣe ọjọ́ ló ń ṣe ayẹyẹ fún àwọn ọmọ kéékèèké wọ́n dẹ̀ ní bó ṣe máa ń ṣe lọ́dọọdún ní gbogbo òlú ní. Oriyomi Hamzat ọlẹ́yìn 5,000 lòun nílò ọlẹ́yìn 5,000 ní tó bá jẹ́ wípé òun làwọn ọmọ tó ń fẹ́ tó bá jẹ́ pé àwọn ẹ̀gán pé ẹ bá farabalẹ̀ ní gbogbo ẹ̀dá àwọn ìbáyìí àti tó 5,000 naira àìtó 5,000 rárá torí wípé àìfarabalẹ̀ gbogbo wa olóúnjẹ kó rí báyìí ni wọ́n sì fi ń dé ẹlẹ́bí tó wá láàárọ̀ tó mọ̀ tí ì jẹ kankan tí wọ́n ti ọmọ ẹ̀ báwo ni mo ṣe ní fẹ́ǹtì ọmọ máa fẹ́ǹtì náà pẹ̀lú ooru kárí pé ó kálukú wa. ọ̀rọ̀ yìí ti padà bẹ́yìn yọ ó ti bẹ́yìn yọ ó ti padà kọ́rọ̀ àdúrà tèmi wá ń gbà báyìí ni wípé kó má padà di ọ̀rọ̀ ilé ẹjọ́ ọlọ́run léṣù ṣe give away oríwo ò mà ní burú o lórúkọ Jésù àmà ní ṣóre ṣe o rọra ṣe o ẹni bá wù tó bá fẹ́ ṣoore rọra ṣe o ẹni bá wù tó bá fẹ́ ṣoore onínúure ọlọ́run ló kó yọ kọlọ́run kó gbogbo yín yọ ní o Olori Silekunola wọ́n ti fọlọ́pàá gbé o bá a dẹ̀ ṣe ń gbé information wọn ní Hamzat náà wọ́n ti fọlọ́pàá gbé o Fasasi Abdullahi ó wà lára àwọn organizer program yẹn ọlọ́pàá ti gbé o about 6 of them ní ọlọ́pàá ti kó lórí màtáyì ó ti di rògbòdìyàn o ó ti di yá pẹpẹ skata iṣu atayanyan. Police arrest Ooni's ex-wife others as death toll hit 35 àwọn ọmọ tó náà kú níbi ibẹ̀ wọ́n ti ń lọ síbi 35 báyìí. The Oyo State Police Command has disclosed the arrest of the ex-queen of the Ooni of Ife, Naomi Silekunola, the principal of Islamic High School, Ibadan Fasasi Abdullahi, and 6 others in connection to the death of some children during a stampede at a funfair in Ibadan, the state capital. Ìyẹn ní àná ó ti wá lẹ́tìkẹ́ báyìí ẹ̀yin náà gbọ́ bí wúmà yẹn fídíò tá gbé wọlé yẹn wo bó ṣe bára jẹ́ ta ló máa ṣe tí ò ní bára jẹ́ ṣàánú ajé o ìwọ Ọlọ́run ṣàánú o léṣù ṣe Christmas giveaway olórí Shekinat Queen Shekinat Olégùṣe that's my sister òun náà máa ń ṣe wọ́n pọ̀ tó máa ń ṣe kì í ṣe wípé Alhaji Oriyomi Hamzat àbí Olori Silekunola mi àti àwọn tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ fún kínní èmi ò rí nírí wípé bí wọ́n ní any bad mind towards it o because àwọn oríṣiríṣi nǹkan tí mo wá ń gbọ́ tí wọ́n ń lẹ́tìkẹ́ wọ́n ti sọ pé tó bá tí Olori Silekunola mi bá rúure ló máa sọ re pé ó ní láti kí ni èròǹgbà ẹ̀ sí kínní yẹn ìwọ Ọlọ́run ó ti lẹ́tìkẹ́ yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele Olori Silekunola mi kò ṣe last month iná sí kinní kan ní Àkúrẹ́ tán pé ní ọ̀jájá estate àbí kí náà pé owó run síbẹ̀ gbogbo wa la sì rí nígbà tí wọ́n ṣe holy night àbí kí náà ṣe ń bẹ́ o Olori Silekunola mi wà ń bẹ kábíyèsí o ọba wa ọ̀jájá Ògúnwùsì àti gbogbo àwọn olórí gbogbo wọn ni wọ́n wà ń bẹ kódà Tadé ní káwò ọmọ yẹn trending lọ́jọ́ yẹn a rí dáadáa inú ọmọ dùn ọmọ wo bàbá rẹ bàbá sì wo ọmọ ṣùgbọ́n tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ fídíò yẹn ẹ rí wípé rapport wà láàrin kábíyèsí àti Olori Silekunola mi gbogbo ọ̀rọ̀ kan lèèyàn ń sọ ní ìrí tí a rí Olori Silekunola mi lọ́jọ́ yẹn àti kábíyèsí ṣáà rí wọn bí wọ́n ṣe ń ṣe bí ẹni wípé ìjà wà láàrin wọn bí wọn bá tilẹ̀ fẹ́ ra wọn mọ́ ọmọ tó wà láàrin wọn èmi rí maturity láàrin àwọn méjèèjì wípé a ní odidi ọmọ láàrin wa regardless of anything tó bá nǹkan máa ṣẹlẹ̀ láàrin àwa méjèèjì kò gbúdọ̀ affect ìgbésí ayé ọmọ ẹ̀ and for that reason alone I give them kudos. àbálọ àbábọ̀ ẹ̀ òun lélẹ́yìí wá ṣàlẹ̀ yìí o àjálù burúkú lélẹ́yìí o ṣùgbọ́n ká má tí sọ̀rọ̀ jù wá lọ gbọ́ àwọn fídíò tó kù kó wá rí bí oríṣiríṣi ṣe ṣẹlẹ̀ ń bẹ̀ ó lágbára iná ọmọ ò ní jó wa o. Accepted
bọ̀ ẹ gbọ́dọ̀ àtẹ̀rẹ̀ sí wa ẹ dẹ̀ múra àjà sí gbogbo àtàwọn àtọmọ wa kú tá a tó nìkan táwọn wá káàkiri. so ẹsìn lọmọ tẹ wá báyìí ó gẹ̀ẹ́sì ẹ̀rọ ọmọ tẹ wá báyìí ọmọ kan ti kú báyìí. nǹkan ti kú wà ní ṣe. ẹni tó invite gbogbo yín because of so many children are dead already. He was handcuffed since. Until they call soldier, that tó pe soldier làwọn èèyàn tó ready láti bọ́ síta. ẹ̀yin náà lẹ́ ń gbé báyìí kó ló ń ṣàánú wọn ni. ǹjẹ́ ẹgbẹ́ tí woman kan sọ mẹ́yẹn wípé àwọn 5,000 èrò none of our ọmọ children none of ẹ fún ní nǹkan fún Christmas káwọn náà bí happy ìlú kan gógó ìlú lé o kò sówó lóde olówó ń kígbe tálíkà ń kígbe kálukú ló ń kígbe o kìkìdá politicians nìkan ní òkígbe ní Nàìjíríà àwọn ẹni ègbé ẹni àdánù ẹ wá wò gẹ́gẹ́ bí fídíò tí wà tèmi jọ wò wọ́n ní 5,000 children gan wọn ò tí ì pé 5,000 nǹkan gan program kan tí wọ́n fẹ́ fún wọn tó fẹ́ ṣe fún wọn wọ́n ṣe wọn ò mà tí ìbẹ̀rẹ̀ bí yẹ owó náà fẹ́ fún wọn 5,000 naira ìyẹn €2.50 èló ni 5,000 naira ní ọ̀dọ̀ tiẹ̀ tó bá ṣe sí dọ́là tó bá ṣe sí euro pound owó èlò owó ni wọ́n ń lò lọ́dọ̀ tiẹ̀ ní country ibi tó reside èló ni 5,000 naira máa jẹ́ bẹ́ẹ̀ tó fi di nǹkan tí àwọn èèyàn kẹ́ lè mọ irú ìyà tó ń jẹ àwọn mẹ̀kúnnù ní Nàìjíríà ebi ti ń pa àwọn èèyàn sìn kì í ṣe pé ebi ń pa mí pé ebi ń pa ó fẹ́ jẹun ebi lù wọ́n pa wọ́n kú ní Nàìjíríà of today. Bàbá Tinubu Mr Policy policy yín ti gbẹ̀mí gbogbo Nàìjíríà ẹ kú oríire o congratulations bàbá you are working you are doing well. Bàbá ní ẹ pẹ̀lẹ́ kábíyèsí o dádì yín do well hàn yín ṣèbẹ́yìn náà gba 1 billion ní ìgbà tí mọ̀mọ́ rẹ̀ mi wá bá yín torí èrè rádaràdá kan ẹ̀yin ṣáà ti ń bí happy nínú ìjọba Tinubu kò sí wàhálà ẹ pẹ̀lẹ́ apariwo ẹ sọ̀rọ̀ ibi tó padà já sí leléyìí ṣẹ́yìn ò mọ̀ wípé ìyà ló jẹ́ kí situation tó ṣẹlẹ̀ ìyà ní kò sí ibi tí Ọlọ́run ti wá jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó lójú ó ní wípé mi ò rí fídíò kan mo ṣì ń wá ìwọ tó bá dẹ̀ ti wá rí o lè jù sí mi ò tí ì rí gbọ́ níbi kọ́kọ́ sọ wípé bóyá oúnjẹ ni wọ́n ti pín fún àwọn ọmọ tó ń jẹ tó wá ń kú ni àbí bóyá owó yẹn tó náà fẹ́ fún wọn náà ni wọ́n fún wọn tí wọ́n wá lákújẹ mi ì dẹ̀ tí ì rí fídíò ibi tó sọ wípé eyo bóyá wọ́n fún wọn ní àwọn sweet àwọn nǹkan dúdú tọmọdé máa ń láìkì bóyá ọ̀nà wá ńlá tó wá kú ohun tó fẹ́ fún wọn gan wọn ò tí ì bẹ̀rẹ̀ ṣùgbọ́n màmá kan pèdè kan bẹ̀ yẹn ó ní 5,000 yẹn gan ò pé ṣùgbọ́n àìmọye òbí ló mú ọmọ ẹ̀ wá síbẹ̀ tó jẹ́ wípé empty stomach nìyá yẹn gan gbé débẹ̀ àtọmọ ẹ̀ kò sọ ń jẹ́ ìyá rẹ̀ ó ìyá tá a bá sọ fún yín ẹ̀ nífẹ̀ẹ́ gbó ṣẹ̀yìn náà ẹ̀ wo situation ẹ̀ báyìí tá a bá ní kẹ́ ẹ jáde àwa tá a bá sọ fún yín pé ẹ jáde kẹjẹ kájọ pariwo síta kí gbogbo àgbáyé kí wọ́n rí irú ìṣẹ̀dá tí bàbá Tinubu jẹ́ ó ti pa yín tán ní Nàìjíríà pẹ̀lú pọ́lísì òfò ta ló rán bàbá Tinubu ní pọ́lísì orí burúkú ṣé bàbá Tinubu kò dẹ̀ ní da fẹ́yìn tẹ́ ẹ̀ ń tan bàbá yẹn tẹ́ ẹ̀ ń jẹ́ kí bàbá Tinubu máa rí gẹ́gẹ́ bí Lagos State pé láti ìgbà tó ti become Lagos State ni wọ́n ti hijack Lagos àwọn ni wọ́n fi gọ́vnà síbẹ̀ tí wọ́n ń rúùlù gbogbo Lagos State ó ti wá kó sí ọpọlọ bàbá Tinubu olódóorin bàbá ti wá rí wípé táwọn bá máa fi parí gbogbo ilé tán ṣe ní Aso Villa o bóyá 80 years náà rò ìpọ́n fẹ́ lò náà ṣe pọ́lísì òfò àtàdánù tí gbogbo aráàlú ti fẹ́ kú tán lórí pọ́lísì rádaràda ẹ̀yin àtàwọn ọmọ yín àti fámìlì yín àti ìyàwó yín ẹ̀dẹ̀ ń bì happy ẹ̀yin nu Ọlọ́run mí rí yín báwí bí ò bá ṣàwọn aráàlú tán pẹ̀lú bó ṣe ń kú pípípí náà wọn nímọ̀ wípé ìyà tó wà nílùú níbí tí ò bá jẹ́ ìyà tó wà nílùú kí ewu làbúrò lọ parẹ́ nítorí 5,000 naira 5,000 naira 5,000 naira wà lẹ́ẹ̀ tó bá ra ìgò bíà tí ó ra bíà méjì àbí mẹ́ta kí lẹ lè fi 5,000 naira gan rà ẹja mélòó kó tẹ́ mélòó lẹ lè fi rà
tẹ́ ẹ torí ẹ lọ sọ ẹ̀mí ara yín nù ṣùgbọ́n tá a bá sọ fún yín wípé ẹ bọ́ síta kẹ́yìn máa pariwo ń bẹ̀ yín káwa tá a wà lábúròdù ká jọ yín ká pariwo fáyé kí gbogbo àgbáyé rí nǹkan tó ń ṣẹlẹ̀ irú ìyà tó ń jẹ yín ẹ náà máa pa yín òkè ṣé ẹ̀yin gangan fúnra lára yín kọ́ lẹ fọwọ́ ara yín tẹ́ fẹsẹ̀ ara yín rìn tẹ́ lọ lákújẹ àwọn ọmọ tó tẹ̀ wá lọ tọ́kú lábẹ́ nínú wọn tẹnu wọn jẹ mí nítorí àwọn ọmọ wọ̀nyí lẹ́mìí máa ṣe ń pariwo ń tèmi kò máa ń ṣe torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá tó jẹ́ wípé ti sọra yín dẹrú politicians tẹ́ ń ta ìbò 3000 ẹ̀yin tabo ayé yín run ẹ ti tàbó 3000 5000 10,000 50,000 ẹ ti gba búrẹ́dì ẹ gbaṣu ojú yín ti dá wáyé ẹ wá lọ kú ẹ wá lọ fọmọ yín ṣe sacrifice nígbà tẹ́ ta ìbò 3000 ẹ ti nà tán àbí mo rò pé máa ná títí láéláé ni tiyín ti bá yín ẹ lè bọ́ síta kẹ́ wá jà fún ayé àwọn ọmọ yẹn kó become somebody kí ayé wọn má bàjẹ́ bí titi yín ẹni wọn apá yín ẹ lè kú fáwọn ọmọ yín ṣùgbọ́n nígbà tí torí 5,000 naira ń sì táwọn ọmọ ti wá tọ́kúlá congratulations ṣe ti wà ókè àwọn ọmọ yín ti kú fún yín ẹ lè kú fún wọn wọ́n ti kú fún yín oníjàre kábíyèsí orí mi rè Animals victim shows solidarity with ex-queen before nǹkan the Ọọ̀ni of Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì has expressed sympathy to the families of children who died at a Funfair in Ibadan, the Oyo State capital. Ìyẹn ní àná. Police command has confirmed at least 35 persons dead in a stampede that occurred at the Islamic High School, Bashorun, Ibadan, venue of the family event organized by Wings Foundation, owned by former Queen Naomi Silekunola Ati. The state police public relations officer Adewale Oshifeso said the ex-queen and 7 others had been arrested for their various involvements in the Funfair. Wọ́n ti kó Olori lọ sí àgọ́ ọlọ́pàá o. Ọlọ́pàá ti gbé wọn lọ o. Ó ti gbé Oriyomi Hamzat àti gbogbo àwọn tó kù o. Wọ́n ti kó wọn lọ o. Mi. Bàbá Tinubu ẹ ti fi wọ́n ṣe ẹ̀yin lẹ fi wọ́n ṣe sacrifice. Mo wọ́dà irú ìyà tí ó ń jẹ àwọn èèyàn mi tí wọ́n fi lè lọ jí nídàájí àbí látàlẹ́ torí 5,000 naira torí giveaway tí ò tó nǹkan kan tán lọ sùn síbẹ̀ tọmọtọmọ. Tẹ́ bá dé lísì sí àwọn fídíò yẹn rí tí ìyá kan sọ ń bẹ̀ yẹn wípé a lot of them wọn àtọmọ àti ìyá ni wọ́n wá pẹ̀lú empty stomach. Okay, ẹ wá pẹ̀lú empty stomach nìyẹn. Ẹ tún wá ibẹ̀ yẹn tún shock kò sátẹ́gùn. Ẹ̀yọ́ ìgbà mélòó lèèyàn fi ń faint àbó mọ̀ pé tóru bá múyàn jù tó rí fresh air breathe ó lè dákú wá dákú gbọ̀nrangandan ojú ẹ̀ á máa yí báyìí kò tí ì ṣe wípé bíyá ó jẹun tó lóúnjẹ níkùn o ṣùgbọ́n tó ò bá tẹ̀ wá lóúnjẹ níkùn yẹn tí gbogbo ẹ̀ tún wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn wàláhì wá tọ́kúlá ìyá ni ìyá Nàìjíríà ni a ní ẹbọ òde ẹjẹ àfọwọ́sowọ́pọ̀ káàjà fúnra wa ẹni wá pa yín ṣé bẹ ṣe wá fi ara yín tẹ lọ fọmọ yín tẹ fi lákújẹ torí 5,000 naira torí Ọlọ́run ṣé ti wá wà ókè ẹ̀yin ọmọ Yorùbá tẹ ní Tinubu bó bá ṣọdún mẹ́jọ bí ò tẹ rí kọ́kọ́ ṣe kó ṣàwá bí àṣà ọmọ Yorùbá ṣára yín ti balẹ̀ torí mo wá ń rí bàbá Tinubu bẹni wípé ọ̀rọ̀ ò fẹ́ yé wọn mọ́ bàbá ṣe ti ń wà demented ni torí ẹ̀ ń ronú bẹni wípé ẹ fẹ́ lo 800 years ní Aso Villa ẹ rò wípé tẹ bá kúrò gẹ́gẹ́ bí ti Lagos State Ṣèyí Tinubu ló máa take over lẹ ṣe prepare a foundation fún àbí torí èmi òun policy orí burúkú tẹ̀ ń ṣe tẹ́bí paráàlú tó tí ẹ̀mí àwọn aráàlú tó ń já pù ṣé ìgbà tí gbogbo ará Nàìjíríà bá ti wá kú mọ́ yín lọ́wọ́ lórí policy òfò tí mo dẹ̀ mọ̀ tí ìwà àtẹ̀míjọmọ̀ wípé after 4 years policy yẹn ò lè ní nǹkankan kò ní nǹkankan irọ́ ni wọ́n fi ń dè yín mọ́lẹ̀ ni ṣé policy tí bàbá Tinubu tó ti fẹ́ eradicate gbogbo aráàlú tó ti fẹ́ pa wọ́n kú àti ìyàwó wọn àti family wọn ìbáyìí after o ṣé policy yẹn o tó bá ti wá yá kò ní sí akọ̀bí security everybody á lè rìn bó ṣe wọ́n á lè lọ sóko wọ́n á lè fáàmù dáadáa ṣé after the policy ṣé owó tó lọ sókè á wálẹ̀ ṣé after the policy ṣé economy wa á lọ sókè ṣé after the policy ṣé health sector wa á wà òkè ṣé gbogbo nǹkan tó bàjẹ́ ní Nàìjíríà ṣá wà òkè tí ò bá ti wá rí bẹ́ẹ̀ bàbá èpè ló máa pa yín kábíyèsí Ọọ̀ni ó tiẹ̀ ti wá dáa ó ti ṣẹ̀sábẹ́ yín báyìí kábíyèsí ọba Ọọ̀ni ó ti ṣẹ̀sábẹ́ yín ṣe ti rí pọ́lísì òfò tí gbogbo yín kó kiri sorry láti sọ pọ́lísì àdánù àti pọ́lísì orí burúkú ni
bàbá Ọọ̀ni ṣé ti rí àwọn ọmọ ọlọ́mọ ti ṣaláìsí o wọ́n ní ìyá tó gbé wọn lọ́bẹ̀ empty stomach ọmọ gan ò jẹun èló náà dẹ̀ níyàwó yín x gbogbo ẹ̀ wọ́n fẹ́ fún wọn 5,000 naira ṣé ti rí situation Nàìjíríà bí tó dé ṣùgbọ́n ẹ̀yin bí happy àti Olórí gbogbo yín ẹ̀ ń ṣe yàlà party from one gbogbo ọjọ́ lẹ fi ṣe party from Monday to another Monday party ni with different pẹ̀lú gbogbo oríṣiríṣi tá ẹ máa tò mọ́ra gbogbo everything gbogbo ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá ojú tì yín yegede yé ojú tì yín o yegede yé ojú tì yín o gbogbo ẹ̀yin olówó ọmọ ilẹ̀ Yorùbá pátápátá ojú tì yín pọ̀ ojú tì yín torí 5,000 naira àwọn ọmọ wa lọ kú dànù ojú tì yín ó ti owó yín ìjọ tẹ́ bá ti wá kú tẹ́ bá ti kówó yẹn lọ sọ́run ikú ẹtútù kúkú lẹ́ẹ̀kejì ẹ̀yin heartless fucking idiot wọ̀nyí ẹ ti wà heartless jù oppressor lẹ́ ń ṣe ìṣẹ̀lẹ̀ ẹ ti oppress gbogbo mẹ̀kúnnù pa nílẹ̀ Yorùbá ẹ ti sọra yín di Ọlọ́run ẹ sì ń ṣe Ọlọ́run ìgbà tọ́lọ́run máa bá ti yín jẹ́ ilẹ̀ tẹ́ bá kú tí mẹ̀kúnnù kú the same inú ilẹ̀ kan náà ìlàjọ ń lọ kò sí special ilẹ̀ kankan fọlọ́wọ́ ọ́bì ojú tì yín ẹ lè fodidi àpò iyọ̀kan sebẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ká ẹ pọn lá ẹ̀yin ìkà heartless àgbàyà gbogbo ilẹ̀ Yorùbá wọn láàánú ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wò wípé bíyá Olórí Naomi wọ́n lo àwọn ọmọ ní àbí Oriyomi Hamzat ohun tí mo mọ̀ ní wípé nínú fídíò yìí títí dìsí tí mo fi release ele tí mo fi ṣe lè kò síbì kan tí mo ti gbọ́ wípé wọ́n ti pín oúnjẹ fún wọn àbí wọ́n ti lá sweet àbí wọ́n ti fún wọn lówó débi tán máa sọ pé after tán jẹun tán náà nǹkan yẹn ṣẹlẹ̀ àbí after tán fowó kan wọ́n òun ló ṣẹlẹ̀ àbí sweet náà fún wọn ní tán lá tó ṣẹlẹ̀ wọn ò ti bẹ̀rẹ̀ program wọn ò rí program gan ṣe so ẹ̀yin tẹ́ bá rò wípé ṣe ni wọ́n lò wọ́n ẹ̀yin nu Ọlọ́run you are full of negativity ẹ̀yin tẹ́ hate Oriyomi nìyẹn o àtẹ̀yin tẹ́ ń hate Olórí Naomi ẹ pẹ̀lẹ́ ti yín hatred ilẹ̀ ṣàfihàn gúnlẹ̀ ó ní ẹ̀yàn láàyò lẹ̀ Yorùbá ẹ like ẹ hate ara yín bàjẹ́ kí nǹkan kékeré ṣẹlẹ̀ kínú yín máa dùn síyàn ẹ pẹ̀lẹ́ abalajọ lára yín ó tẹ̀ wá ti dá Haúsá àti Yíbò wá fi Yorùbá pa tó bá máa gbọ́ ọmọ Yíbò wá máa gbọ́ we are not suffering ìjọba Tinubu is okay àwọn ọmọ ṣẹ́ṣe ó bá dẹ̀rẹ̀ Haúsá Fúlàní àwọn gan sọ pé àwọn ìyà wà Nàìjíríà lóòótọ́ bọ̀ kò tó ti Yorùbá so far so good wọ́n lẹ́yìn Yorùbá lẹ́yìn ṣẹ̀sì tẹ́ ń jìyà jù nínú ìjọba ọmọ yín ẹ pẹ̀lẹ́ inú mi ti ẹ̀dùn ẹ fọwọ́ ara yín ṣe ra yín ẹni kọ́mọ yín lọ bẹ̀ kó lọ báyé yín jẹ́ wá mo dẹ̀ láìkí ibi tá ìrànde ó jẹ jù bẹ́ẹ̀ lọ bàbá Tinubu gbé ẹ̀ṣẹ̀ lé wọn lọ́rùn jù báyìí lọ ẹranko ni wọ́n ò lè bọ́ síta kí wọ́n wá pariwo káyé gbọ́ wípé ẹ̀ ń fìyà jẹ wọ́n ṣùgbọ́n wọ́n lè sáré lọ kú nítorí 5,000 naira ẹ kó ṣì dànù ẹ wo síbẹ̀síbẹ̀ ẹ̀yin ọmọ tẹ̀ṣẹ̀ láìsí àwọn òbí yín àwọn nu kọ́lọ̀ tẹ̀yìn sáfẹ́fẹ́ rere mo sì tún kí ẹ̀yin òbí náà ẹ kú ara fẹ́ra kù ẹ kú àmúmọ́ra iná ọmọ ò ní jó wa ẹ jà fúnra yín àníkẹ́ wá jà fọmọ yín ẹlẹ́ẹ̀lẹ́jà wọ́n á pa yín torí 5,000 naira ojú gbà mí tí fún gbogbo yín ẹ wá lọ gbé ọmọ yín ẹ lọ pa ọmọ síbẹ̀ torí 5,000 naira ṣùgbọ́n ẹ̀yin ò lè bọ́ síta kẹ́ wá jà fún ìgbésí ayé àwọn ọmọ yẹn kẹ́ yé ṣe kẹ́ yé tọrọ 5,000 naira ẹ wá wo àwọn ọmọ Yorùbá bí tán ti ní kán line up torí 1 loaf of bread tí wọ́n kó wọn ní blala tí yín ti bá yín ṣùgbọ́n ẹ lè bọ́ síta kẹ́ wá jà fáyé yín kẹ́ lè rí ìgbésí ayé rere gbé kò sí wàhálà àjọ wàlẹ̀ mo sọ pé ojú everybody máa bó ó máa bó jura wọn lọ bẹ́ẹ̀ ni àwa tá yìí ní tírẹ̀sì tá ṣe ń dá sọ́rọ̀ yìí ni àìmọye àwọn ọmọ Nàìjíríà tó wà lábúrò tó ń ràn yín mọ́ bẹ́ẹ̀ ni kò tí ì yé ẹ̀yin Yorùbá ṣe pé àwa tá wà lábúrò là ń fowó ránṣẹ́ sílé jù nínú yẹ tá à ń lọ yìí ojú ò tí ì bo ṣe rí ìgbà tó bá bó àwa ò ní sọ fún yín kẹ́ bọ́ síta ẹ̀yin gangan lẹ máa mú eré àákàndéédé rí yín nígboro ni pé ẹ ti rẹ́dì gan tó bá fẹ́ pa yín kẹ́ pa yín ìgbà yẹn lá máa lèmi máa mọ̀ wípé ẹ ti rẹ́dì ṣùgbọ́n ṣóṣì ń jọra wọn orúkọ tèmi ò yí padà yèyé dára kò má gbàgbé láti subscribe sórí YouTube channel ó jẹ́ gbé ṣanlẹ̀ kò yé ṣọ̀tá mú is anybody tó mọ̀ bóyá ó ṣọ̀tá anybody jọjáre ẹ̀yin èèyàn mi olóríire bá mi subscribe sọ fún friends family má sì gbàgbé láti like ò bá wá wùn ẹ́ kí ló rò pé ó lè sọ drop comment sábẹ́ fídíò yìí òjò ni wá ọgbẹ́ni kò ṣọ̀tá ẹni èjì rí lè jí pa yé bá.